Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́bọ̀ ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2025. Àkòrí: agbára tí ó wà nínú orúkọ Jésù. Ìwé orin 6, bórúkọ Jésù ti dùn tó. Ẹ̀kọ́ àkọ́sórí: Nitorina Ọlọrun pẹlu sì ti gbé e ga gidigidi, ó sì ti fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ. Ìwé FILIPI orí 2 ẹsẹ̀ 9. Bíbélì kíkà: ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 3 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 11. Ǹjẹ́ Pétérù òun Johanu ń jumọ gòkè lọ sí tẹmpili ní wákàtí àdúrà tí í ṣe wákàtí 9 ọjọ́. Wọ́n sì gbé ọkùnrin kan tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá, tí wọ́n máa ń gbé kalẹ̀ ní ojoojúmọ́ ní ẹnu-ọna tẹmpili tí a ń pè ní dáradára, láti máa ṣagbe lọ́wọ́ àwọn tí ó ń wọ inú tẹ́ḿpìlì lọ. Nígbà tí ó rí Pétérù òun Johanu bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì, ó ṣagbe. Pétérù sì tẹjú mọ́ pẹ̀lú Johanu. Ó ní, "Wò wá," ó sì fiyèsí wọn. Ó ń retí àti rí nǹkan gbà lọ́wọ́ wọn. Pétérù wípé, "Fàdákà àti wúrà èmi kò ní, ṣùgbọ́n ohun tí mo ní, èyí ni mo fi fún ọ. Ní orúkọ Jesu Kristi ti Násárẹ́tì, dìde kí o sì máa rìn." Ó sì fà á lé ọwọ́ ọ̀tún, ó sì gbé e dìde. Ní ojú kan náà, ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì mókun. Ó sì ń fò sókè. Ó dúró, ó sì bẹ̀rẹ̀ sí rìn. Ó sì bá wọn wọ inú tẹ́ḿpìlì lọ. Ó ń rìn, ó sì ń fò, ó sì yin Ọlọ́run. Gbogbo ènìyàn sì rí i. Ó ń rìn, ó sì yin Ọlọ́run. Wọ́n sì mọ̀ pé òun ni ó ti jókòó ń ṣagbe ní ẹnu-ọ̀nà dáradára ti tẹ́ḿpìlì. Á sì ṣe wọ́n, ẹnu sì yà wọ́n gidigidi sí ohun tí ó ṣe lára rẹ̀. Bí arọ tí a múradá sì ti di Pétérù òun Johanu mú, gbogbo ènìyàn jùmọ̀ súré jọ tọ̀ wọ́n lọ ní ìloro tí a ń pè ní ti Sólómọ́nì. Ẹnu yà wọ́n gidigidi. Ẹ̀kọ́: arọ tí ó wà ní ẹnu-ọ̀nà dáradára tí wọ́n máa ń gbé wá ní gbogbo ọjọ́ láti bẹ̀bẹ̀ fún owó. Ìrètí rẹ̀ kò ju àwọn owó kéékèèké lọ tí wọ́n lè fún. Ṣùgbọ́n ní ọjọ́ yìí, Pétérù àti Johanu fún ní ohun tí ó tóbi ju fàdákà àti wúrà lọ. Wọ́n kéde ìwòsàn nínú orúkọ Jesu Kristi Násárẹ́tì. Lẹ́sẹ̀kẹsẹ̀, ẹsẹ̀ àti apá rẹ̀ rí agbára. Ìyanu yìí hàn pé orúkọ Jésù ní àṣẹ àti agbára tí ó kọjá gbogbo ohun tí ayé lè fúnni. Ọ̀pọ̀ ènìyàn wá ọ̀nà àbáyọ nínú ètò ìsìn ìṣúná owó, àbáyọ nínú ìbáṣepọ̀ tàbí agbára ènìyàn. Ṣùgbọ́n ìdáhùn tó ga jùlọ sí gbogbo ìṣòro ni a rí nínú Jésù. Pétérù kò fún ní ohun ìṣúra, ṣùgbọ́n ó fún ní ohun tí owó kò lè rà: ìwòsàn àti ìyè tuntun. Bẹ́ẹ̀ ni, nígbà tí a bá pe orúkọ Jésù pẹ̀lú ìgbàgbọ́, ohun tí kò ṣeé ṣe lè yí padà. Orúkọ rẹ̀ mú ìgbàlà, ìwòsàn àti ìtúsílẹ̀ wá. Ìhùwàsí arọ náà lẹ́yìn ìyanu jẹ́ ẹ̀kọ́ fún gbogbo onígbàgbọ́. Ó wọlé sínú tẹ́ḿpìlì ní kíkún pẹ̀lú ìgbàgbọ́. Ó ń rìn, ó ń fò, ó sì yin Ọlọ́run. Ẹ̀rí ìyanu wa gbọ́dọ̀ jẹ́ kí àwọn míì rí agbára Kristi, gẹ́gẹ́ bí arọ náà ṣe mú kí àwọn ènìyàn yin Ọlọ́run. Ẹ jẹ́ ká má ṣe gbàgbé pé orúkọ Jésù jẹ́ ẹ̀bùn fún wa láti lò nínú àdúrà àti ìgbàgbọ́, nítorí pé orúkọ rẹ̀ ṣì ń ṣe ìyanu títí di òní. Ẹ̀kọ́ àmúrelé: orúkọ Jésù ga ju fàdákà tàbí wúrà lọ, nítorí ó ní agbára láti yí ìgbésí ayé ènìyàn padà pátápátá. Àdúrà: Jésù Olúwa, ó ṣeun fún agbára tí ó wà nínú orúkọ rẹ. Fún mi ní ìgbàgbọ́ tó pọ̀ láti máa pè ọ́ nínú gbogbo ìgbésí ayé mi. Jẹ́ kí ìgbésí ayé mi di ẹ̀rí tó máa mú àwọn míì yin agbára àti ògo rẹ. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.